ẹ̀yin eléré ìgàndò, gbogbo ẹ̀yin eléré ìfàkì, wọ́n kẹ̀dẹ̀ ní ẹ lọ sí Kánò ẹ̀ láì ṣe ṣọ̀kànṣọ̀kàn. Akẹ̀dẹ̀ sọ fún yín, a ní iṣẹ́ eré kìdẹ̀ kì í ṣe iṣẹ́ ọ̀lẹ. Ṣùgbọ́n ẹ̀ ní gbọ́, èmi ò kẹ̀dẹ̀ ní kẹ́ ẹ gbọ́, Ọlọ́run tí akẹ̀dẹ̀ ní jẹ́ kẹ́ ẹ gbọ́. Torí pé ayọ̀ mo mọ̀ pé òkèdè máa gbé fámìlì yìí lájókòó. Mo ní mo mọ̀ pé ní gbọ́. Èmi máa ń sọ kìíní kan fún àwọn ènìyàn, máa sọ gbogbo tó bá jẹ́ òtítọ́, máa tún bẹ Ọlọ́run pé Ọlọ́run kò kẹ̀dẹ̀ ní ṣé kí ni Ọlọ́run lè jẹ́ kó kẹ̀dẹ̀ pọ̀. Torí pé mo fẹ́ kó o padà sọ pé Ògúndé sọ bẹ́ẹ̀. For those who think that Ogunde is dead, we who are artistically inclined, we know that Ogunde lives on. Thank you.